Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Original Basuma, I love you. If you don't know Basuma, original Basuma, I love you. I ain't your Basuma. We are the Johnny. We are the we are the Basuma. Recognition, don't be ready, gratitude, all those are for me and myself, I don't want to do that. I don't want to know how many people don't do it. Many people don't do it. Don't go on, go and see me. Àwọn ìdáyé ti pè mí máa sọ òtún ọ̀fọ̀. Báyìí mo wà.
ọ̀run mo wà òye mi aláyé lọ ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye láti bẹ̀ o ẹ̀mú mẹ́ta lòdì sí ọ̀run tó èmi àṣàlẹ̀ ò má dẹ́kun ó má jọ̀pọ̀ wọ́n ní pé kí má ṣe ìdúró láyé ní lẹ́ni àròpin bá padà jọ ní ìkópa láyé péjọ bí èèrà fún kó tó dé. Àlàbí ọjọ́ yẹn máa rí ọ̀rọ̀ àpàṣẹ. Ìgbà láti wọ́n ti rẹ̀ sí èmi ní òde máa ń yé ní ọmọ ọmọ tí wọ́n mọ̀ ọ́ sára bẹ́ẹ̀ yìí lọ. Má dúró ìbàdàn, àṣàrí àṣà ìdìbò. 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 Ó ní báwo ló lè jẹ mí sí? Ṣé o ní òun àpò yẹn náà? Ó máa ń yọ ọkọ̀ tó ní tí iṣẹ́ mi ń dà wò. Báwo ló ṣe lè ṣe mí ẹ sí? Láti yẹ lórí lo àbórí ẹ náà ló máa wí Ọmọ tó ní tí iṣẹ́ mi ń dà wò. Ṣọ́gbà tí yóò ra ìlú. Ṣọ́gbà tí yóò ra ìlú. Kó tó di ìgbà tó dẹ̀ra ìmọ̀ ìṣàdúgbà ẹ̀. Báwa sí kọ́ ni ó ní ìtumọ̀. Orí ìgbà tá ẹ kọ́ lẹ́nu tí wàá kọ́ lẹ́nu. Onígbà pé lélelèlè tí wọ́n yà á gbà jẹ́ o. Lélelèlè o ní àgbà jẹ́ o. Àjẹmọ́ ọ̀hún dàṣà yẹn, dàṣà tí ó dá wà ní. Bàbá kírun tó máa ń kéde mi, lórí àṣetá nìkan. Ọmọjọ kárí ìlú kan, ó ní ṣúgà rárá, ẹ̀fọ́ ìlú kan, ó ní ìfẹ́ ìṣòro, ẹ bá ń wá ọmọ òṣèlú tó bẹ́ẹ̀ o. Ayé àtijọ́ ni kí wọ́n lọ bá wá pọ̀ mọ́. Òṣìnà pé bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ tó kú ta ẹbí sórí rẹ̀ sí ìfún ìbáṣọ. Lọ́wọ́ yìí ò jí mọ́ra, ọmọ tó bá ká, ọmọ tó kú ta ẹbí sórí àbùlà, ìbá sí orí ẹsẹ̀ ìyájí mọ́. Lọ́wọ́ tàwa yìí lábàgà pọ̀mọ́ ti ń gba ìyẹn láwùjọ lọ́dún. Ẹ bá wọn láyé lérè, wọ́n jà ń sí ìbáṣọ. Ẹ bá wọn láyé lérè, wọ́n jà ń sí òun. Èmi kọ́ ọlọ́run ọkọ̀ olúwa mi. Ìgbà tí mo tẹ́ ọ, sátírà mọ̀ ní ọ. Gbogbo ọ̀nà tó ti ní bàbá bá mi ṣe. Ọmọ ọ̀nà tó jẹ́ pé ká lọ́rùn. Ọ̀nà tó ti wá sí lọ́dún 99 tó kọjá o. Ìtòkí mọ́ ẹ máa ṣe wá ìtọ́. Ọmọ dára wọn, ó ní èmi nìyẹn o. Èmi náà kí ogún lè rè sẹ́wọ̀n. Àwọn máa fi jẹ́ kọ́nà àtọ̀rọ̀ máa fi lè. Gbogbo tó gbé sọ́mù dúró báwọn lọ́tẹ̀ báwọn. Bàbá mọ̀ mi tó wà, wọ́n ti go Julius Berger, wọ́n ti ní kóhùn kúrò. Ìbájẹ́ kóhùn ní mọ́wà lórí ìbánurá. Wọ́n ti ní kọ́jọ́ ojú mi ṣùgbọ́n ọlọ́run ló. Òun lọ́gbẹ́ mi wò rí ọjọ́ ìhàn. Àdúrà ni ò gbà, Kábà ni ò jẹ, Adújá tún ni ò sùn. Ọtí lọ́gbẹ́ mi wò rí ọjọ́ ìhàn.
àwa lẹ́yìn o kékeré fún àníkàyà àwọn àmọ́ ìrẹsì wọn. Bóyá láwọn nínú ayé mi mo jẹ́ mo rẹ̀ mo mi sí. Èèyàn kọ́kọ́ lé ó gbé láyàn sí lórí. Èèyàn kọ́ rẹ̀ sí ó gbé wúrà lé lórí. Báràkà mi wọ́n rí ìkárà ju ìkárà lọ. Igi arúgbó òṣìṣẹ́ ṣe dáná. Tí bá sọ pé ẹni bá lè kọ́ dáadáa 20,000 ní wọ́n lọ. Ẹni bá lè kọ́ dáadáa kó dánmọ́rán 20,000 múlẹ̀ àyàkákàlà kí ló jẹ́. Sáré tó lè kọ́ dáadáa wà sọ ogún náà. Mo fẹ́ ṣe sàrà 100,000 kí n tó lọ o. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.